àkọ́kọ́ ọ̀tàn ni wípé Odùduwà láti Mẹ́kà rọ́bìṣì ni. Odùduwà wá láti Mẹ́kà àtàmọ́ Mẹ́kà rárá. Nínú ìtàn Mẹ́kà kò sí establishment ẹ̀ wípé Odùduwà kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí. Ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wa ń gbé pòyì ẹnu tí ta fi dàgbà ó ní pé Odùduwà lọ́lọ́run kọ́kọ́ rán wálé ayé. Mo wá béèrè níjọ́ náà lọ́mọ ní sí Odùduwà náà ní China náà ti wá. Distance Mẹ́kà jẹ́ kó yé wa wípé Odùduwà ò lè wá láti bẹ̀ wá tẹ̀dó síbí yìí. Kí ló dé tí òdúró lójú ọ̀nà? Kí ló dé tó rìn káàkiri tó bẹ́ẹ̀? Ọdún mélòó ló fi rìn? Ṣé táwọn Ifẹ̀ kọ́ l'Odùduwà ti wá? Ẹ gbọ́ báwọn. Wọ́n láwọn ò lè gbà wípé Odùduwà rọ̀ wá látọ̀run. Wọ́n dẹ̀ tó ní láíláí àwọn ò lè gbà pé Ifẹ̀ kọ́ ni Odùduwà ti wá. Odùduwà kọ́ ló bí India. Odùduwà kọ́ ló bí Japan. Odùduwà kọ́ ló bí Kuwait. Odùduwà kọ́ ló bí Pakistan. Odùduwà kọ́ ló bí Turkey. Ilé Ifẹ̀ sì kọ́ ni China ti lọ. Ọ̀ọ̀ni ló kọ́kọ́ jẹ́ Aláàfin. Ilé Ifẹ̀ wọn ti kọ́kọ́ jẹ́ Aláàfin. Reality lọ sọ yẹn. Wọ́n kan ṣe gbáǹkú àwọn kan sọ pé mi mọ̀ tán àwọn kan sọ pé mo tako wọn délẹ̀. Ní kò rọrùn fún èèyàn kankan láti rọ̀ wá látọ̀run. Pé ìtàn tí wọ́n sọ fún wa ní primary school secondary school rubbish ni. I can state that categorically pé rubbish ni o. Nìtàn tí wọ́n sọ fún wa nípa Odùduwà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé la wó. Olúwo lọ́mà ti sùn sáwò nínú fọ́nrán tí wọ́n fi wọ́n wáyé àti tí Olúwo sọ ẹnu tí Olúwo sọ pé Adégún ló sọ pàdé òun ògùn mọ́ o ẹlẹ́nu méjì lolúwo ìwà lára ló sì ń bá a jà. Olúwo la gbọ́ pé ó ń ṣe lára Ọọ̀ni tilé Ifẹ̀ àti pẹ̀lú pé ó ń wo Olúwo bíi kó jókòó sórí àpèrè tí Ọọ̀ni wà. Ọọ̀ni Ògúnwùsì bí Ọlọ́run ṣe gbà fún lákòókò yìí tí ó ń ṣe bẹbẹ nílé Ifẹ̀ fún àwọn ọmọ Ifẹ̀ àti fún àwọn ọmọ Yorùbá lọ́kan òjọ̀kan. Ṣùgbọ́n ṣá o Olúwo ti jáde nínú ọ̀rọ̀ rẹ̀ tó ní àwọn ìtàn tí wọ́n sọ nílẹ̀ Yorùbá láwọn ìgbà kan pé ìtàn wọn ò rí bẹ́ẹ̀. Ìtàn kan sọ fún wa tẹ́lẹ̀ rí wípé ilẹ̀ Mẹ́kà láti wá. Ìtàn sì sọ fún wa wípé ẹ̀dìrẹ lẹ́sẹ̀ márùn-ún ó náà lọ ta yerùpẹ̀ sáyé nígbà táyé jẹ́ kìkìdá omi. Olúwo ti sọ wípé láíláí kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wípé kókó kin lẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó náà ti jáde rí láwọn ìgbà kan rí láti sọ wípé àwọn ìtàn tí wọ́n kọ sílẹ̀ fún wa láti ọwọ́ Johnson nípa ilẹ̀ Yorùbá pé ìtàn rọ́gbà ni o. Ìtàn tó sọ wípé ilẹ̀ Mẹ́kà láti wá. Àwíkòkó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé tí ká sọ pé Lámúrúdù rìn láti ilẹ̀ Mẹ́kà wá sí orílẹ̀-èdè Nàìjíríà kó tó wá tẹ̀dó sílé Ifẹ̀ ni. Àbí irú ìtàn kàtàkàtà wo rèé tí wọ́n kọ fún wa nígbà náà. Àwíkòkó tó sọ pé òun ò gbà ìtàn tí wọ́n kọ wípé ẹ̀dìrẹ ẹlẹ́sẹ̀ márùn-ún náà ló ta yerùpẹ̀ sáyé wípé sára bíi tí ẹ̀dìrẹ ẹlẹ́sẹ̀ márùn-ún tan yerùpẹ̀ sí òun náà ilẹ̀ China. Àwíkòkó tó wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún àti àwọn ìtàn kan tí wọ́n kọ nípa ilẹ̀ Yorùbá léyìí tí ò tọ̀nà. Ṣùgbọ́n sáà ó ti ṣàfihàn rẹ̀ níbi tí ó ti sọ wípé ó dàbí ẹni pé Olúwo mú kólò níbi tí Olúwo ti ń ṣàwọn ọ̀rọ̀ kan nígbà kan rí òun náà ni Olúwo ti sọ wípé ọba aládé tó ju gbogbo ọba aládé lọ nílẹ̀ Yorùbá òun náà lọ ní tilé Ifẹ̀ tó yìí sọ wípé àpèrè Ọọ̀ni tilé Ifẹ̀ òun náà ni àpèrè tó ju gbogbo àpèrè lọ adé tó sì wà lórí ẹ̀ ó ju gbogbo ọba aládé lọ. Ṣùgbọ́n ó jẹ́ tó yà ní lẹ́nu wípé Olúwo pàdé ọ̀rẹ́dà nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní rìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ nígbà tí òun àti Aláàfin ti jọ pàdé ọ̀rọ̀ pọ̀ ló wá sọ báyìí lórí Ọ̀yọ́ náà padà wípé adé tó wà lórí Ọọ̀ni tilé Ifẹ̀ kì í sáré gidi o. Ó ní èdè tí wọ́n sì ń sọ nílé Ifẹ̀ kì í ṣe èdè tó pa gbogbo ọmọ káàárọ̀ oòjíire papọ̀. Ó ní nítorí èyí òun ò gbé fún Ọọ̀ni tilé Ifẹ̀ mọ́ wípé Aláàfin òun náà lòún gbé fún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti yìnbọn fúnra rẹ̀ lẹ́sẹ̀ tó sọ wípé tá a bá ń sọ nípa Aláàfin wípé Ọọ̀ni náà ló kọ́kọ́ jẹ Aláàfin rí. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mélòó lèmi ti ẹ̀fẹ́ tún nínú èyí tí Awíkókó ṣàlàyé ẹ̀ tó sì yànnà lẹ́yìn nínú èyí tí wọ́n wù mí kí gbogbo wa farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún níbi tí Olúwo ti yàgbẹ́ sáwò tí Olúwo ti da gbogbo kinní ọ̀hún rú wọ́n fẹ́ hàn yín tẹ́ ẹ sì gbọ́ bá Awíkókó ṣe ṣàlàyé ẹ̀ ẹ sì gbọ́ òun Olúwo náà bó ṣe sọ tiẹ̀ bẹ́ẹ̀ tọ̀ bàjẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láì tí aago pélébé kan ti mẹ́ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já máa bí tó òun bọ̀ ẹ já gbọ́n tó Olúwo sọ ẹ já wá gbọ́n tá Awíkókó fi dá lóhùn padà ẹ já máa bí tó òun bọ̀. bẹ́ẹ̀ bá ibi tí wọ́n bá pe conference wa nísìn ẹ gbọ́dọ̀ lo Yorùbá tí ò ṣe kọ̀ wáyé. níbi ẹ̀yin lọ́ba bá ti ń ṣèpàdé. ibi àtàwọn bá ti ń ṣèpàdé ọ̀ gbọ́dọ̀ lo Yorùbá tí kò. Kí ló ń ṣe máa nìyí náà? Ta ló po nǹkan mọ́ ta ló po kólòsì mọ́ gbó fún? Wọ́n bá ti ṣe conference nísìnyí ẹ gbọ́dọ̀ lo Yorùbá tí ò ṣe kọ́ lẹ̀. Ṣé Tálákè bá sọ èdè Ẹ̀gbá ẹ sọ pé kí kábíyèsí ọ̀gbẹ́nu sọ̀nù? Sáwùjalẹ̀ lè sọ Yorùbá kọ́ mọ̀ ràn Jẹ̀bú ń bẹ̀. Bó ló ṣe mọ̀ wí ó ṣe sọ èdè Yorùbá tí ò ní rán tó ń dó ò ní jẹ jáde ń bẹ̀? Bó lọ́ba Àkókò ṣe sọ èdè Yorùbá tí èdè Àkókò ò ní jẹ jáde? Bó lọ́lọ́wọ́ ó ṣe sọ èdè Yorùbá tí Ọ̀wọ̀ ò ní jẹ jáde ń bẹ̀? Bó ni ọba kò ṣe sọ̀rọ̀ ní gómìnà tí èdè gómìnà ò ní jẹ jáde ń bẹ̀?
gbogbo àwọn ilé àwọn àwáwí tí ò ní di àwọn ọ̀rọ̀ tí ò mọ ọpọlọ wa ni. ṣùgbọ́n tó Odùduwà gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ èmi náà gbàgbọ́ bẹ́ẹ̀ bó tẹ̀ wọ́n rọ̀ látọ̀run wọ́n bí ni. so mo query ọ̀pọ̀lọpọ̀ àwọn arọ́kìn àtòpìtàn nífẹ̀ẹ́. so later tí wọ́n sọ ni wípé orí òkè ọ̀ra níbi tó ti tẹ̀ wọ́n rọ̀ wá sílẹ̀, that is òkè yẹn ga láti sọ̀kalẹ̀ síbẹ̀ ó nira. ṣe mọ̀ pé èèyàn dẹ̀ lè so okùn sórí igi kéèyàn ó fi wá sílẹ̀, àwọn òyìnbó náà ń lò ó láti gungi, láti sọ̀kalẹ̀, láti gorí àpáta, láti sọ̀kalẹ̀. ìyẹn ni ẹ̀wọ̀n tó tẹ̀rọ̀, kì í ṣe látọ̀run. òkè tó bá ga láyé ìgbà náà ọ̀run náà ni wọ́n kà sí. ìyàtọ̀ tí ń bẹ ń bẹ nìyẹn o. interpretation yẹn ló nira. bẹ́ẹ̀ bá sọ pé mo gbọ́ Yorùbá ń sọ pé rárá, màá sọ wípé òye Yorùbá ló yé mi, Yorùbá kan yé mi ni, kì í ṣe pé mo gbọ́ Yorùbá jọ mẹgbẹ́ mi lọ. so òkè yẹn ni wọ́n fi ń calculate ọ̀run láyé ìgbà náà, because ó máa dàbẹ́ ni pé ọ̀run súnmọ́ wa. now gẹ́gẹ́ bí nǹkan tí Olúwo sọ ń pé ẹnìkan kan tẹ̀ wọ́n rọ̀, èmi náà gbà bẹ́ẹ̀, èmi náà dẹ̀ ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn. ṣùgbọ́n wípé Odùduwà wá láti Ilé-Ifẹ̀, Olúwo máa sọ bí tó Odùduwà ti wá fún wa ní ìsìn. a wà padà sórí ọ̀rọ̀ kan náà, fídíò náà ni o. sísáré èmi ìṣọba téèyàn tẹ̀ mọ́ tí wọ́n ṣe nígbà tí nǹkan ẹ wà máa sọ mẹ́yàn ká rọ̀ wá látọ̀run tí tá a sì gbà bẹ́ẹ̀. ṣé rírọ̀ wá látọ̀run kọ jẹ ní òní ẹ̀wọ̀n. kò ṣètàn wa a ní ìṣètàn wa Ifẹ̀ kọ́ l'Odùduwà ti wá ibi tó Odùduwà ti wá gbọ́dọ̀ jẹ́ ibi tá a ti ń sọ Yorùbá àjùmọ̀lò. ẹ̀gbọ́n tí mo sọ. ibi tó Odùduwà ti wá gbọ́dọ̀ jẹ́ ibi tá a ti ń sọ Yorùbá àjùmọ̀lò. á sọ̀tàn fún Olúwo nìsín, kì í ṣàkọ́kọ́. ẹ̀yin tẹ́ bá mọ̀ ṣe máa ń tàgé yẹn bá ń tàgé Olúwo, ẹ bá ń tàgé àwọn ọmọ Ìwó, ẹ pé kán wá, a tún fẹ́ rọ wọn tàn. ó níbi tí Odùduwà ti lè wá, tó Odùduwà ti wá ó gbọ́dọ̀ jẹ́ ibi tán ti ń sọ Yorùbá àjùmọ̀lò. níbo wá náà ti ń sọ Yorùbá àjùmọ̀lò. ọmọ rẹ̀ sì ti sọ ibi tó ti wá fún wa. ọmọ rẹ̀ ti sọ ibi tó ti wá fún wa. níbo ló ti wá? níbo ló Odùduwà ti wá? ibi tí Yorùbá àjùmọ̀lò wọ́n pè Yorùbá àjùmọ̀lò tí Ẹ̀gbá, Ìjẹ̀bú, sẹ́yìn mi o, Ẹ̀gbá, Ìjẹ̀bú, Èkìtì, Oǹdó, Ìjẹ̀ṣà, gbogbo wọn tí wọ́n bá sọ̀rọ̀ ní àwùjọ gbogbo wa yìí kí ni wọ́n sọ? ǹjẹ́ mo tí wọ́n sọ èdè àjùmọ̀lò Yorùbá ni wọ́n sọ. Can you imagine? ẹ wo bí tí kábíyèsí ti gbé gbági. ó ní bí Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà àtòǹdó tí wọ́n bá máa sọ ọ̀rọ̀ níbi tá a wà yìí, Yorùbá àjùmọ̀lò tó ń sọ yẹn ni wọ́n máa sọ. sorry kábíyèsí, kò rí bẹ́ẹ̀. Ẹ̀gbá will always speak Ẹ̀gbá dialect. Ìjẹ̀bú ó sọ dialect Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà ó sọ dialect Ìjẹ̀ṣà. lóòótọ́ lè mention Ifẹ̀, Ilé-Ifẹ̀ náà sọ dialect Ifẹ̀. ìgbà tẹ́ máa sọ̀rọ̀ ní ìṣẹ́ sọ pé Yorùbá àjùmọ̀lò, yes, ńgbà tí gbogbo àjọ accept, àjọ agree, ńgbà àjọ fẹ́ máa lò ó kó lè rọrùn fún wa láti kọ́lẹ̀. ń ṣe pé àwọn èdè tó kù náà ò ṣe kọ́lẹ̀ o. Ìjẹ̀ṣà ṣe kọ́lẹ̀ dáadáa o. àgbéwọnú wàhẹ́ẹ̀kì ni ò jẹ́ ká lè máa fi kọ wàhẹ́ẹ̀kì o. yes, language àwọn ẹ̀yà Ìgbò náà pọ̀ lóríṣiríṣi. language ẹ̀yà Haúsá, Fúlàní ó yàtọ̀ síra wọn láti ìlú dé ìlú. ṣùgbọ́n wọ́n adopt ẹyọ kan tó wà straight forward. ẹ̀yà Ìgbò adopt eléyìí tó common jù láàrin ẹ̀. ìyẹn láyé ìgbà tán máa ń ṣe local language nínú exam. so kì í ṣe pé èèyàn fún látẹ̀ńṣàn and clarify nǹkan ni ó dẹ̀ necessary, because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí tí wọ́n dẹ̀ comment sábẹ́ positively. ẹ̀já gbọ́rọ̀ kábíyèsí Olúwo síwájú sí ọ̀rọ̀ ìgbó ilé ti tán. nbù kí wá ló dé tá a fi sọ pé kábíyèsí ń fa agbó, àbí kábíyèsí reality ni, àbí kábíyèsí lo kólòs mọ́ igbó. ẹ gbọ́ nísìn. ẹ̀yin bẹ́ẹ̀ ọlọ́fin yẹn kò yọ láti ìsúnkì Yorùbá, kò yọ láti inú bá a ṣe ń sọ Yorùbá. kò yọ láti inú ìsúnkì Yorùbá, kò yọ láti inú bá, torí ọ̀tẹ̀ tán fẹ́ ṣe kò jẹ́ kán mọ correct word. ńgbà tó jẹ́ pé Olúwo gangan tí ń sọ pé òun sọ Yorùbá àjùmọ̀lò, Olúwo ọ̀gbọ́ Yorùbá. tàbá ní àdálẹ̀ ká tó ń sàní ìsìn Olúwo ọ̀gbọ́ Yorùbá. Yorùbá tí ó fi sọ̀rọ̀ nìkan lọ́gbọ́, kò mọ àyínìkẹ́ àtàyínìpadànù èdè Yorùbá. tàbá sọ òwe márùn kalẹ̀ ní ìsìn Olúwo lè mísì gbogbo ẹ̀. tí kò bá Yorùbá tá a sọ yìí bẹ́ẹ̀ ni. bàbá ìjọba tí wọn gbọ́ Yorùbá tá à ń sọ yìí ẹsẹ̀ lọ́kọ́ ni. kò lè pàṣẹ wáyẹ̀kì. àwọn pòfẹ́sọ̀ nígbà
professors of Yoruba will mark only Yoruba tẹ̀mí ń sọ fún yìí ẹni wọ́n máàkì ẹni tí ọba ti so ibi tó Odùduwà ti wá ó lọ báyìí ó lọ sífẹ̀ ni ó jọba ń bẹ̀ tó tán. Odùduwà lọ sífẹ̀ ni kì í ṣe fẹ̀ gangan ló ti wá Olúwo fẹ́ sọ ibi tó Odùduwà ti wá fún wa. àwọn ará ní níbo ló Odùduwà yẹn níbo ló ti wá. ibi àjùmọ̀lò Yorùbá bá wà ní ibi àjùmọ̀lò Yorùbá dẹ̀ wà àmọ́ máa pọ̀ ẹ̀. níbo la àjùmọ̀lò Yorùbá. àjùmọ̀lò Yorùbá gbọ́dọ̀ jẹ́ sáìdì ibi tó bá ti jẹ́ Ìwó Ọ̀yọ́ ibi tí Ìbàdàn wà lẹ́yìn. wọ́n fẹ́ lè sọ pé Ìbàdàn gan l'Odùduwà ti wá so ibi tó Odùduwà ti wá ó wà in between Ìwó àtọ̀yọ́ torí pé àwọn nìkan ni wọ́n ń sọ Yorùbá àjùmọ̀lò can you imagine odidi ọba nu o. àjùmọ̀lò ni àárín àjùmọ̀lò ni tẹ́ ẹ gbọ́dọ̀ tí ò gbọ́dọ̀ mix the headquarters of the Yorubas adẹ̀ tí mọ̀ ẹ́ pé lẹ́nìí wọ́n ti sọ bí ilé òótọ́ fún wa ìlú òótọ́ ni ìlú ayé kò. kábíyèsí Ìlọrin kọ́ ṣe. ìlú òótọ́ ni ìlú ayé kò tọ́ Ìlọrin àbí Ìwó ni ìlú òótọ́ báyìí Ilé Ifẹ̀ kì í ṣe ìlú òótọ́ ìlú irọ́ ni. Ìlọrin náà wáyé mi pé. sílẹ̀ àjùmọ̀lò Yorùbá náà wà ní àbí. bọ́dà ni kì í sára Yorùbá gan. sọ pé Ọ̀yọ́ láti wá Ọ̀yọ́ àti báyìí tó wà níbí báyìí wọ́n á pé 200 years ní 2035. wọn ò tiẹ̀ sí fẹ́. ìdásẹ̀ tí Àtìbá dé àgọ́ ọ̀jà níbi ìlẹ́gbẹ̀ẹ́ mi. tí Àtìbá dé àgọ́ ọ̀jà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí báyìí ìwọ Olúwo náà testify sí pé àgọ́ ọ̀jà ló nílẹ̀ k'Àtìbá tó débẹ̀. ṣùgbọ́n ọba tọ́kọ́ dádé nílé àjùmọ̀lò Yorùbá Olúwo. ọba tó kọ́kọ́ dádé nílé àjùmọ̀lò Yorùbá Olúwo ni kolos ní ṣiṣẹ́ àti gbó. níbí bẹ́ẹ̀ni kó tó di pé Ìbàdàn dé Ìbàdàn dé ní the 17th century. wọ́n ní pé adé ìyá ọmọ Odùduwà lójúwe ibi ìlú òótọ́ fún wa. tẹ́tẹ́ ń sọ ni pé Ìlọrin. ọmọ Odùduwà lójúwe ìlú òótọ́ fún wọn. sára ilẹ̀ Yorùbá. ayẹlẹ Yorùbá nílò ìbò ní òsì ní jẹbẹ. ẹ sì tún ní bọ́dà ni. bọ́ sí bí ibi tá a fi cross sọ́dọ̀ àwọn. ok apá kan Yorùbá apá kan Òkè Ọya nù. jẹba méjì ló wà. ẹni pé Kwara ó tún lọ bá ilẹ̀ Republic of Benin. bẹ́ẹ̀ mọ̀ ní. so bẹ́ẹ̀ náà lẹ́wọ̀ ní sáì Kwara yẹn fẹ̀ ní ibi tí wọ́n fẹ́ Kwara ní. Ìlọrin nìkan kọ́ ni Kwara. àdèmọ̀ tẹ́ bá wò ní sáìdì àwọn nọ́pẹ́ náà ẹ rí i pé jẹba Yorùbá wà jẹba àtàpà wà tẹ́ bá fún odò Ọya jẹba Yorùbá wà ibẹ̀ ni Kàtúndà wà tẹ́lẹ̀ Ọ̀yọ́ lé níjọ̀njọ̀ ẹbí tí Ọ̀yọ́ lé wà ní ẹbí tó Ọya ni ibi tó Ọya sì tóun ṣe ayé tiẹ̀ sí náà fi ń pè lódò Ọya bẹ́ẹ̀ ni ibi tóun bá ayé tiẹ̀ sí tọ́lọ́hún ti mú lọ náà fi ń pè lódò Ọya ibi tápà wà ibẹ̀ ni Kàtúndà tẹ́lẹ̀ ibẹ̀ lọ́yọ́ lé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n sún débi wọ́n sún débi. àyíká ń wí fún wa ni pé bóyá Odùduwà àgọ́ jẹ́ Ọ̀ọ̀ni kó tó kùnú. Odùduwà yìí ṣe Ọ̀ọ̀ni Aláàfin ni Odùduwà jẹ́. Aláàfin. Èdè Ifẹ̀ tí wọ́n pè ní jẹ́ Ọlọ́fin. wow ẹ̀rín páyà bí wàláhì tàláhì bó ṣe rí ni Olúwo ṣe sọ yẹn Ọ̀ọ̀ni ló kọ́kọ́ jẹ Aláàfin Ilé Ifẹ̀ wọn ti kọ́kọ́ jẹ Aláàfin reality ló sọ yẹn Ọ̀ọ̀ni ni ààfin Ọlọ́fin ńlọdọ àfínjọ Ọlọ́fin Àdìmúlà ó wà ní oríkì Ọ̀ọ̀ni ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ sí náà ni wọ́n fi ń kóra wọn lẹ́sẹ̀ yìí yes because Ọlọ́yọ̀ọ́ Aláàfin Ọ̀yọ́ ọ̀sángbà náà lọ́hùn nẹnu ọjọ́ mẹ́ta yìí lọ́dún yìí wípé Ṣàngó ló kọ́kọ́ jẹ́ Aláàfin baba láàárọ̀ ni Ọ̀ọ̀ni ni Aláàfin àkọ́kọ́ Ọ̀ọ̀ni ni ààfin Ọlọ́fin Èdè Ifẹ̀ ni Ọlọ́fin Ọ̀ọ̀ni ọ̀fin Ọ̀ọ̀ni ni ààfin Ọlọ́fin the same thing náà ni àbí Aláàfin èdè Yorùbá àjùmọ̀lónú Ọ̀ọ̀ni ààfin Ọ̀ọ̀ni ni ààfin Ọ̀ọ̀ni ààfin Ọ̀ọ̀ni ni Yorùbá ń pè ní ẹni so the same thing ni ọ̀tẹ̀ ló fẹ́ tẹ̀ wọ́n rì tí wọ́n fi rò wípé àwọn ń ṣe orírun tí wọ́n mọ̀ pé àwọn ń ṣe ra wọn ni so reality ni the statement of Aláàfin Ilé Ifẹ̀ ló ti wá pronunciation ni ò kàn ní ọ̀dánmọ́rán bíi bá a ṣe ń pè lónìí so wọ́n dẹ̀ kọ sílẹ̀ fún wa adẹ́ ń ka bẹ́ẹ̀ majority wa dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ gbà táwọn kékeré mo ti kọ́kọ́ bring out argument yẹn ní 2012 ní 2012 náà ni 2012 náà ni a lọ sí audition kan ní Radio Lagos ńgbà yẹn RTV8 wọ́n ń pè bẹ́ẹ̀ ní Blue Roof ńbẹ̀ láti ṣe lọ sí audition yẹn àwọn kan sọ wípé
àwọn ń wá òṣèré orí ìtàgé ẹni tó ní talent kó wá fẹ̀bùn hàn bẹ̀. So gbogbo ala lọ lọ́dún náà lọ́hùn-ún àwa bíi 200 and kínní kan la ṣe audition. Ìgbà tá a sọ audition yẹn àwa tí wọ́n mú ń bẹ̀ ṣáà tó mẹ́wàá sá. Mo sáà rí bọ́dà mi pé ipò kẹta àbí nǹkan mo ṣe. Ipò kẹta àbí ipò kẹjọ I don't know. Wọ́n rà pé bóyá wa 20 náà mú nú out of 200 kínní kan yẹn. So àwọn tá a jọ ágíù wọ́n wò mí ní wo onígbéraga. That was 2012. Mo ní kàn wá bí jókòó ìgbà yẹn náà mo ágíù pé Odùduwà ò bí ọ̀kan bí. Mo fọlọ́ Elédùmarè búra pé Odùduwà ò bí ọ̀kan bí. Odùduwà bí ju ọmọ ẹyọ kan lọ. Odùduwà bí mọ tó pọ̀. So they were like ṣé mi nìkan mo fẹ́ create ìtàn tọ̀dọ̀ mi ni. Gbogbo àwọn kà ní tí wọ́n kọ́ àwọn school nìyẹn ṣé mi nìkan mo wá fẹ́ dá create tọ̀dọ̀ mi. Mo ní and again gbàgbọ́ wípé Odùduwà wá láti ọ̀tẹ̀ wọn rọ̀ wá látọ̀run. Bí n bá ṣe ń sọ ni mo máa ń sọ ti Jésù. Àwọn Christian tí ń bẹ ń bí ò ní jáwé. Ìmọ̀ ń fẹ́ dìjà wọn ẹlòmíín ní ṣe ń bá parí program wọn mẹ́sẹ̀gì mi ẹ̀mí sáré kónkó ẹ má máa sọ̀rọ̀ sí olùgbàlà ẹ má máa sọ ti Jésù ẹ má máa sọ kínní kankankan ẹ má jà lọ bẹ̀ wọn. Alright now ọ̀rọ̀ yìí ni mo wá gbọ́ jàre tó gbé mi wá ọ̀rọ̀ tí mo gbọ́ lélẹ́yìí kí n má gbà kókò. síkárì èmi ìṣọba téèyàn ọ̀sẹ̀ mọ́ àti wọn ìṣọjọ́ nígbà tí nǹkan ẹ̀ka ìwà máa sọ méèyàn ká rọ̀ wá látọ̀run tí ń tásì gbábẹ́. ṣé rírọ̀ wá látọ̀run kọ jẹ́ ní òní ọ̀sẹ̀ kẹ́ ṣètà wa a ní ṣètà wa ìfẹ́ kọ́ lóòdùdú àti wá. Ẹ gbọ́ báwọn wọ́n láwọn ò lè gbà wípé Odùduwà rọ̀ wá látọ̀run. Wọ́n dẹ̀ tún ní láíláí àwọn ò lè gbà pé Ifẹ̀ kọ́ ni Odùduwà ti wá. Bí gbogbo ara ọ̀fẹ́ léèrè wọ́n sọ fún yín pé Ọlọ́fin ni ẹni tó ní ààfin. Ọlọ́fin ní Odùduwà jẹ́ ẹni tó ní ààfin Odùduwà yìí sì kò jẹ́ Ọ̀ọ̀ni. Can you just imagine? Can you just imagine? Wọ́n á sọ pé Ọlọ́fin l'Odùduwà jẹ́ ẹni tó ní Ọ̀ọ̀ni ní ààfin wọ́n náà gbà á reality ni bó ṣe rí nìyẹn. Ọ̀ọ̀ni ló kọ́kọ́ jẹ́ Aláàfin Olódùduwà ló kọ́kọ́ jẹ́ Aláàfin kò sí wàhálà Oní Odùduwà ní Ọlọ́fin kò sí wàhálà. Ṣùgbọ́n tán bá fẹ́ kí Ọ̀ọ̀ni lónìí wọ́n á ní Ọ̀ọ̀ni rìṣà Ọlọ́fin àdìmúlà Ọlọ́fin àdìmúlà. So kólóòsì ní ṣiṣẹ́. Ọlọ́fin yìí tí wọ́n pè ní Aláàfin ẹ̀ka tó sì lo táìtù ẹ̀ tẹ́mi ká máa fẹ́ mo lè sọ pé Aláàfin. Ṣé ẹ ti gbọ́ báyìí nísìnyí reality ni ọ̀tẹ̀ wọn fẹ́ fi ṣe ọ̀tẹ̀ jáde wọn lójú ni. Ok kábíyèsí Olúwo ní Odùduwà wá láti Ilé Ifẹ̀ kí ló bí gbogbo ẹ̀ náà ni pé wọ́n fẹ́ rọ́bìṣì Ọ̀ọ̀ni wọ́n fẹ́ bìlítù Ọ̀ọ̀ni wọ́n fẹ́ yẹpẹrẹ àpèrè Oòduà ṣùgbọ́n gba tọ́lọ́hun ó mú wọn tọ́lọ́hun ó máa já wọn egbò mú lórí nígbà egbò bá sì ti máa já lórí kò ní lè àwọn rẹ̀ ò ní lè dé ibẹ̀ ẹ mọ̀ pé tájá bá légbò ahọ́n náà ni ó fi la tégbò wọn ó fi san gbégbò bá ti wá mú lórí ahọ́n ẹ̀ ò ní débẹ̀. Ọ̀rọ̀ tí ọkàn gbogbo wọn amágbélébù wọn ti kọ́kọ́ sọ síwájú ààrẹ òpùrọ́ àtàṣírí ẹ̀ sẹ́yìn tí máa ń sọ̀rọ̀ bí ẹni pé gbogbo ìtàn lé ayé náà kó lè lọ́wọ́ kò tún sẹ́ni tó mọ̀ tán mọ́ ó nìkan ló pìtàn ìtàn tẹ́ni tó kù bá sọ àlọ́ ni n kò sì mọ iye àlọ́ tó ń gan pàǹgbà kékeré àwa tá a pa àlọ́ rèé sọ àmọ̀ yàtọ̀ láàrin àlọ́ àti ìtàn nínú àlọ́ náà ìtàn bẹ́ńbẹ́ ìtàn akọ́nilẹ́kọ̀ọ́ ìtàn akọ́nilọ́gbọ́n bẹ́ńbẹ́ so ẹ̀yin ọmọ wò ó ẹtẹ́ tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ sáré gbọ́ mi ò ní pẹ́ rárá mi ò sì nílò àmì fàágùn fún God bless you. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ yẹn I should be one of the few people tó kọ́kọ́ ta ko ìtàn yẹn as far back as 2018-2019 ó dẹ̀ di ìbínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ lọ́dún náà lọ́hùn àwọn kan ṣe gbáǹkú àwọn kan sọ pé mi mọ̀ tán àwọn kan sọ pé mo tako wọn délẹ̀ mo ní kò rọrùn fún èèyàn kankan láti rọ̀ wá látọ̀run pé ìtàn tí wọ́n sọ fún wa ní primary school secondary school rubbish ni I can state that categorically pé rubbish ni o nìtàn tí wọ́n sọ fún wa nípa Odùduwà
àkọ́kọ́ ọ̀tàn ni wípé Odùduwà láti Mẹ́kà rọ́bìṣì ni. Odùduwà wá láti Mẹ́kà àtàmọ́ Mẹ́kà rárá. Nínú ìtàn Mẹ́kà kò sí establishment ẹ̀ wípé Odùduwà kan wà ńbẹ̀ tẹ́lẹ̀ rí. Distance Mẹ́kà jẹ́ kó yé wa wípé Odùduwà ò lè wá láti bẹ̀ wá tẹ̀dó síbí yìí. Kí ló dé tí ò dúró lójú ọ̀nà? Kí ló dé tó rìn káàkiri tó bẹ́ẹ̀? Ọdún mélòó ló fi rìn? Èèyàn mélòó ló wà lẹ́yìn ẹ̀tàn jọ rìn rúrin bẹ́ẹ̀? So ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wa ń gbé pò yẹ ẹnu títí tá a fi dàgbà ò ní pé Odùduwà lọ́lọ́run kọ́kọ́ rán wálé ayé. Mo wá béèrè ńjọ́ náà lọ́mọ ní sí Odùduwà náà ní China náà ti wá. Sí Odùduwà náà ni ó wá gbé bọ́n ti sọ ìgbà tó Odùduwà ń bọ̀ ó tẹ̀wọ̀n rọ̀. Ó gbé igbá erùpẹ̀ adìyẹ ẹlẹ́sẹ̀ 5. Ó wá dó sórí ẹ̀wọ̀n yẹn pé omi ni gbogbo ilé ayé. Ó wá da erùpẹ̀ tó wà nínú igbá ọwọ́ ẹ̀ ó dà sórí omi. Ó wá fi adìyẹ ẹlẹ́sẹ̀ 5 lé lórí, ìyẹn wá bẹ̀rẹ̀ sí ní tan yẹ̀pẹ̀ sórí ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní tan sórí ẹ̀. So ibi tí yẹ̀pẹ̀ yẹn dé ńgbà náà ni wọ́n ń pè ní ilẹ̀ Ifẹ̀, pé ibi tí ilẹ̀ yẹn fẹ̀ dé. Mo ní rọ́bìṣì ni. Oòduà kọ́ ló bí India. Oòduà kọ́ ló bí Japan. Oòduà kọ́ ló bí Kuwait. Oòduà kọ́ ló bí Pakistan. Oòduà kọ́ ló bí Turkey. Ilé Ifẹ̀ sì kọ́ ni China ti lọ. Ọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ yìí oríṣiríṣi nǹkan ló wọ̀, ṣùgbọ́n òye yé mi pé àwọn ọba kan wà tí wọn ò ṣàjèjì sí ẹ̀yin, tí wọn ò sì ṣàjèjì sí èmi pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn. Àwọn náà dàbí ààrẹ òpùrọ́ tó ti kọ́kọ́ fọ̀rọ̀ ṣègbè fún Ilé Ifẹ̀ tí wàá ń padà tákò wọ́n nísìnyí. Òun náà lọ sọ wípé kò sọ́ba tó tọ̀ ní nílé Ifẹ̀. Òun náà ni tó ń sọ pé kò sọ́ba tó tá láàfin nísìnyí. Òun ní ń pe Ilé Ifẹ̀ ní orírun gbogbo ọmọ odù tó dá wà, gbogbo ọmọ káàárọ̀ òjíire. Òun náà ni tó ń sọ fún wa nísìnyí pé Ilé Ifẹ̀ kọ́ ló kọ́kọ́ wà. Ìlú tí ń bẹ gan tí tó kọ́kọ́ wà gan tó bí 5 àti pé Ilé Ifẹ̀ gan kọ́ là kọ́kọ́. Yọ́yẹ̀ yín náà lẹ́nu kò lè ṣe kọ́mọ̀ rí bẹ́ẹ̀. Àgbàlagbà tó bá ti rí ìdìrì kí sí àhòrò rọ nírú wọn ń kọ́ ọjọ́. Àti pàápàá nígbà tí àgbàlagbà bá ti ń gba tẹran kò ní mẹ́jọ lè pín, kò ní mẹ́jọ lè dá. Ńgbọ́ jẹ́ pò náà gba tẹran, bó ni ó sì sọ fún wọn pé wọn ò pín dáadáa, àbí bó ni ó sì sọ pé ẹnìkan jalè nígbà ǹlẹ́ o ìtẹran tá a fún yín lánàá sí ó fò débẹ̀ ni. Ẹ mọ̀ pé ṣé jíjí lajẹ àbẹ́ béèrè ibi tá a ti rí síbẹ̀ kan gba tẹran kan fi ń ṣe bẹ́ẹ̀ lọ ni. Àbí bá a ti gbélé ńlọ kọ́lẹ̀ tí ń fẹ́ kọ́lẹ̀ tí ń ya ẹran jẹ. Wow, ẹ jẹ́ kí n dúró ṣẹ́jú kan kẹ́ fi bá mi pín program yẹn. Ẹ dákun mọ̀ ń bẹ̀ ni ẹ bá mi share ẹ̀ lórí Facebook, lórí YouTube, káwọn èèyàn díẹ̀ wọlé káwọn bá sọ̀rọ̀ sápolẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi gbìyànjú láti share ẹ̀. YouTube yẹn òye yé mi pé àwọn èèyàn ẹ̀sẹ̀ ń wọlé díẹ̀díẹ̀ ni. So mo kí àwọn èèyàn tí wọ́n ẹ̀sẹ̀ ń wọlé bẹ́ẹ̀ sì ń wọlé bá mi share program yẹn. God bless you sir. God bless you ma. God bless you friends. Ẹ bá ń pín, ẹ má bínú. Ẹ bá ń pín, ẹ má bínú. Lórí YouTube, lórí Facebook. Mr. Tunde Okoli, God bless you. Mr. Ifaniyi Ogunlola, God bless you sir. Mo dúpẹ́ mọ̀mọ́ lórí o, sticker tẹ́ fi kí mi wọlé o. Mo dúpẹ́ mọ̀mọ́ lórí òun ní jọra mi lójú o. Ẹ jẹ́ kí kọ́kọ́ jábọ̀ ìwádìí tàná pápápá. Ok. Mi mọ̀ bí tí wọ́n, ok, bóyá Google náà ni. Ntẹ́ni yẹn fi béèrè ni pé Atiba mother a slave? Ntí yẹn sọ fún ọ lélẹ̀, yes. According to historical accounts, the mother of Aláàfin Atiba Tọ́ba tẹ́lẹ̀, who reigned in Ọ̀yọ́ from 1837 to 1859, was a slave. Her name, origin, she was named Ẹni Olúfọ́n or Ẹni Ọlọ́run fún, and was an Akétan woman from Gúdúgbù.
Her status: she was a slave offered as surety to King Abiodun of Oyo. Relationship to Atiba: she was the mother of Prince Atobatele, who later took the title of Alaafin Atiba and founded the new Oyo Empire. Context: while she was a slave, she was a mother to a prince, and despite her status, she and her son were part of the royal, yet often turbulent, life surrounding the Oyo throne. The information indicates that in the context of the late 18th and early 19th century Oyo Empire, a child of a slave could still hold royal pedigree through their father, King Abiodun, as was the case with Atiba. They tend to create things. But me and Ooni do talk. Ó ní àwọn kan wọ́n ń gbìyànjú láti dá ìjà sílẹ̀ láàrin òun àti Ọọ̀ni, ṣùgbọ́n òun àtọ̀ọ̀ni a máa sọ̀rọ̀. Ńgbà tí gbóyàn ò tí pọ̀ jù nù. Ẹ̀hàn pé dídé tó dé láti Canada kò mú gbó tààrà, kò sáré tètè mú gbó. Tí àwọn tí wọ́n mú gbó bá relocate láti ibìkan sí ibìkan, wọn ò ní tètè mọ ibi tí wọ́n ti ń tà á. Gẹ́gẹ́ bí ọba, kò ní lè béèrè lọ́wọ́ àwọn aráàlú pé bo ni wọ́n ti ń tagbó nílẹ̀ yìí kó má bàa tètè cast. So bàbá mú mọ́ra díẹ̀, gbogbo ìgbà yẹn wọ́n sì ń sọ̀rọ̀ tó normal. By the time tí wọ́n máa rẹ́ni tí ó mú lójú wọn pé ìwọ náà máa ń fẹ́ kan ní ìbólẹ̀ tí ń gẹ̀ẹ́tì ẹ̀ náà, wọ́n kó bẹ́ẹ̀ mi náà, kábíyèsí ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀, wíwo lẹ́nu awó wo mọ̀ sọ ta o, mọ̀ sọ àbí ká kúkú múlẹ̀ gan kọ́ mọ bá ń gẹ̀ẹ́tì ẹ̀ wá, mọ̀ fọ́n dọ́gbò owó tó yí ọmọ ra tèmi ọmọ ra tiẹ̀ náà, sọ gbọ́ kí kábíyèsí ó tó máa kán tó máa fà á correctly. A lè sọ bẹ́ẹ̀ tó rárí fídíò bí tán ti ń wé, ó sì wà lọ́wọ́ wa, àsọnù a sì lè sọnù, ó tiẹ̀ tó ń wà níbi tá a lù sí. So by the time tí kábíyèsí gẹ̀ẹ́tì ẹ̀ ni wọ́n ń sọ ilé tí mo play lẹ́ẹ̀kan, níbí wọn ò tí ì máa fà á, wọn àti tètè gẹ̀ẹ́tì bí tán ti ń tà níbí. Yeah, a very good relationship. We are, you know, he's the head of all kings in Yoruba land. He's the head of all kings in Yoruba land. Ooni ní song. Ooni is the head of all kings in Yoruba land. Kí ló wá mú argument padà dé? Tẹ́ fi ní Ooni tún kọlù lórí ọba mọ́. Ńbẹ̀yìn náà establish ẹ̀ fúnra lára yín. Ẹ gbọ́. That's the source. That's the source. So it doesn't matter what anybody says. It doesn't matter what you are saying too. Nísìn Olúwo kò má tàn tó wù kẹ́ lè sọ lónìí sà. Ọ̀rọ̀ yín ò relevant. Torí ńgbà tẹ́ kọ́kọ́ sọ original ọ̀rọ̀ lélẹ́yìí, igbó ò tí ì dé. Ẹ ti fa nǹkan kan púpọ̀. Sọpọlọ ṣiṣẹ́ dáadáa. So ẹ mọ source yín ẹ mo rírun yín gbà náà. Mo tún wá ní fídíò gan bẹ́ẹ̀ sí wá sílé Ifẹ̀. Tẹ́lẹ̀ wá wo agboolé tẹ́ ti jáde lọ. So bó ló ṣe wá rí nísìn, kí ló yí padà, kí ló change? We need to ask you, sir. Kábíyèsí, Your Majesty. Ife is the source of all crowns. Ife is the source of all crowns. Ife is the source of all crowns. Ṣùgbọ́n nínú fídíò tẹ́ ẹ kán, wọ́n lò Oòduà wá láti Ifẹ̀ o, ó wá jọba nífẹ̀ẹ́ ni o. Àwọn ò dẹ̀ gọ̀, àwọn ọmọ nǹkan táwọn ń ṣe o. Ife, that's where Oduduwa lived and got his crown from. That was where Oduduwa lived and got his crown from. Níbi tó Oduduwa gbé tó ti ní adé ẹ̀. Ṣùgbọ́n nísìn ẹni láàrin Ìwó sọ́yọ́ l'Oduduwa ti wá. Kí ló change kábíyèsí? Igbó yẹn ò bá yín lára mu mọ́. Wọ́n rẹ̀ pé ó wà òkè lára yín tẹ́lẹ̀, ó ń bá yín lára mu tẹ́lẹ̀. Àbí torí pé ẹ̀ tí tètè rí náà ni. The crown he's wearing is the father of all the crowns. Ó ní adé tí Ọọ̀ni ń dé ni bàbá gbogbo adé pátápátá. Ẹ já gbọ́ sẹ́yìn díẹ̀. So it doesn't matter. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. So the crown he's wearing is the father of all the crowns. So it doesn't matter what anybody says. It doesn't matter where you go, and I'm establishing my domain here. And you're doing a wonderful. And I'm doing a wonderful. I'm writing my own history. It doesn't matter. Oromio has written his own history, and as a great
king in Yoruba land, but he can be greater than his grandfather. Oromiyan was a great king in this Yoruba land, but he can't be greater than his great-grandfather. Tàwa ni great-grandfather rẹ̀. Mr. Abdullahi Ajiboye, God bless you, sir. Mr. Davda Olaposi Oyemi, God bless you, sir. God bless you, sir. God bless you, ma. God bless you, everybody. Only Oromiyan can never be greater than his grandfather. Oba Benin has written history. The great Benin Kingdom. Owa, Orongun, they've wrote. These are. I'm writing my own history now, and I'm writing my own history. I'm moving in time, and I will be one of the greatest kings. Amen. I'm an emperor now. Yes, sir. Every other king that is from ancient town is a prince from Ife. Every other kings from the ancient towns, they are prince from Ife. Gbogbo ọba pátápátá o tá a lè pè lọ́ba aládé lónìí tí wọ́n wá láti àwọn ìlú ìṣẹ̀ǹbáyé ó ní ọmọ ọba ni wọ́n láti ìlú Ilé-Ifẹ̀. Olúwo náà lọ sọ bẹ́ẹ̀ náà lẹ́ ń gbọ́ yìí. I am a prince in Ife. I am a prince in Ife. Torí pé Olúwo Gbàgìdá tí í ṣe ìyá Télú Ifẹ̀ ni, ọmọ ọba ní ń fẹ̀, aya ọba ní ń fẹ̀. Aya ọba lọ́ràn dúdú, ọba lọ́ràn púpọ̀, ọba lọ́ràn rọgbàrọgbà lóde. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. So, Gbogbo ọba tó ọba ti rí, gbogbo adé tó ọba ti rí tọ́jáde ìṣẹ̀ǹbáyé o, ọmọ ọba ni wọ́n láti Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ ní gbogbo ẹ̀ ti wá, Olúwo ló establish ẹ̀ yìí. Kí ló change kábíyèsí? so I'm one of the greatest kings that yes, and after Oh. So now ẹ ti gbọ́ nǹkan tí Olúwo sọ lọ́tún àtòsí. Ọ̀tẹ̀ ló fẹ́ tẹ̀ wọ́n rè. Bí àṣà orin àlọ́ kan ní ọ̀tẹ̀ ló tẹ̀ mí rè tí mo dẹ́yẹ gbó. Igúnnugún làwọ̀ àtẹ́ káàkàlà làwọ̀ àtẹ́ gbà. Ọjọ́ ogúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ló ti ń tẹ́ káàkiri ayé po. Àkàndọ̀ ra kòǹkò kí látùn sọ. A gbọ́dọ̀ torí àwíjàre kí tó tán lẹ́nu. Bẹ́ẹ̀ ni tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀, mo fẹ́ kó wà on rẹ́kọ̀dù ni. Olúwo ti pàlú ẹnu dà, ó ti change nísìn. Torí pé ó ń fẹ́ position bíi tọ́ọ̀ ní wà, kò lè débẹ̀, ìjà dé. Aláàfin fẹ́ position bíi tọ́ọ̀ ní wà, kò lè débẹ̀, ìjà dé. Orin wá dòwe. Ọ̀ní ọgbà bí, Aláàfin ọgbà bí, níbo là ń lọ? Ọ̀ní ọgbà bí, Olúwo ọgbà bí. Olúwo náà lè sọra ní Aláàfin Ìwó. Aláàfin of Ìwó, ẹni tó ní ààfin of Ìwó. Níbo là ń bọ̀rọ̀ lẹ káàrọ̀ òjìrè lọ? Ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun? Ǹgbà wo ló tó lè dohun ìtàn? Ọ̀tẹ̀ nílé, ọ̀tẹ̀ lájò, ọ̀tẹ̀ rèé o níbi gbogbo. Ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun? Ǹgbà wo ló tó lè dohun ìtàn? Well, mi lérò pé mo rẹ́ni tó fẹ́ pè mí lórí ọ̀rọ̀ yìí pápápá. Kọ́ má dàbí ẹni pé wọn ò fààyè pé lẹ̀ fèèyàn bíi 2 péré sí 3 péré. Ṣé àgbà pé ẹ̀kọ́ èdè Yorùbá wa ọjọ́ Sátidé ni yó bẹ̀rẹ̀. Sátidé ni yó bẹ̀rẹ̀. Ọ̀túnla náà Sátọ̀dé o. Ayé o. Ọ̀túnla Sátidé. Orí Zoom náà láti máa ṣe. So, ìforúkọsílẹ̀ ti ń lọ. Mo rá àwọn tó fún mi lọ́mọ 2, mo rá àwọn tó fún mi lọ́mọ 3 jù bẹ́ẹ̀ lọ. Tẹ́rí ẹ̀kọ́ lọ máa wo gbogbo ìtàn tó ń jáde ń fi àwọn tó yàtọ̀ sí ti wèrè Ìbàdàn yẹn o. Olùkọ́ ọ̀tún nísìnyí ó ti di pé irọ́ gbogbo rẹ̀ ti ń já because ó ti wò pé ẹ̀kan ní about 7 years ago tó ń sọ pé Ilé Ifẹ̀ kọjá Burkina Faso Ilé Ifẹ̀. Ó sọ ń gbà yẹn bọ̀ tí bọ́dẹ̀ ṣe fi yẹn náà bọ́dẹ̀ torí àbí àmọ̀ bí ẹ̀yin yọgbó mu torí àrígbó lẹ́nu ẹ̀rí Ọlọ́run dáríjì mi o. So because ó kọ́ dey change suddenly because
mo sọ fún wa nígbà tó ti sọ̀tọ̀ dílé tèmi torí ọmọ ọ̀rá fẹ̀lẹ́ mi ọmọ ìrẹ́mọ nílé ìfẹ́ ni mí títí dé Ṣàgámù nígbà tó sọ mo ní ìrọ̀lọ́ pàkó nǹkan tó ṣẹlẹ̀ gangan yẹn orí àwọn gẹ́ngà fádà mi ló ti ṣẹlẹ̀ ní Ṣàgámù 1902 tí ọ̀dẹ fi jáde. 1903 mo ní ìrọ̀lọ́ pa gbogbo nǹkan tó sọ mo ní ìrọ̀lọ́ pa ó ní ẹgbẹ́ àkàrígbò dàgbò mo ní àkàrígbò máa kúnlẹ̀ torí bàbá ẹ̀ ibi tó ti kúrò nìyẹn. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀ èyí ọmọ ò ní bàbá ẹ̀ kò má kúnlẹ̀ àfìgbà táwọn Muslim tẹ̀lé kọ́ mọ́ má kúnlẹ̀ fún bàbá yẹn ni ò yé mi. bẹ́ẹ̀ni o. Hello sir. Hello sir. Ẹ kálẹ́ sir. Ẹ kẹ́ tó. Yes sir. Àwọn adé túbọ̀ máa dúró tì yín o. Àmín o. Àtúbọ̀ máa kún yín lókun àtàgbára. Àmín bàbá. Fídíò tẹ̀sí lánàá èmi mo ṣẹ̀ṣẹ̀ wò ó dùn mí gan pé mi ò wà láìsí lájọ fẹ́ sọ̀rọ̀ sí bọ́t àwọn èèyàn ti sọ̀rọ̀ tó wú mi lórí. Tẹ́rí eléyìí fẹ́ ṣe nǹkan kan yí àwọn èèyàn because mi ò mọ reason táwọn èèyàn fi ń wo ìtàn Ilé Ifẹ̀. Ṣẹ́rí gbogbo èdè tí gbogbo wa pátápátá sọ àtẹ̀gbá àti Ìjẹ̀bú àti Rẹ́mọ àti Benin Ilé Ifẹ̀ ni gbogbo ẹ̀ ti wá. Pátápátá. Èdè ìkejì náà fi náà sọ èdè ìkejì ni gbogbo ẹ̀ ti jáde. Bẹ́ẹ̀ni. Kálukú mú títí ẹ̀ ń bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí nǹkan tó Olúwo sọ yẹn mo agree pẹ̀lú yín let me agree with you dàpọ̀ tí mo ní ẹ̀ mọ́ kìíní. Lágbára Ọlọ́run. Ní north nísìn Haúsá náà sọ Fúlàní dẹ̀ wà mẹ́ bọ́ ẹ̀ lè Fúlàní kò ní mínì èdè wọn fúdè wọn yẹn ò ní mínì bẹ́ẹ̀ Haúsá ni gbogbo wọn jọ ń sọ. Ẹ̀sọ́ jẹ́ ìṣẹ́gẹ́tẹ̀ wọ́n máa sọ pé kìíní kan but Fúlàní dẹ̀ ló ń lù wọ́n bẹ̀. Everybody knows that. Fúlàní ló ń lùdù ní north. So èmi di pé mo yẹn mo fi agree pẹ̀lú 100% pé ó ti mú close mọ́ ti bí ṣẹ́gẹ́tẹ̀. So but kọ́ lọ jẹ́ kó lọ sí Ilé Ifẹ̀ kó lọ ó ti lọ rí ìdí ibi tó ti jáde níbẹ̀ kó lọ gbọ́ èdè Ìkédù ní Ifẹ̀ sọ tẹ́lẹ̀ ibẹ̀ ní gbogbo èdè ti jáde all language ní Yorùbá land ibẹ̀ ní gbogbo wọn ti jáde. Bí wọ́n ṣe ń rìn jìnnà sí lédè yẹn ṣe ń yàtọ̀ sí. Because ẹgbẹ́ ìsọ̀kan fún iṣẹ́ ní UK ni mo wà ń sìn tẹ́ bá gbọ́ English àwọn Scotland ẹ rò pé òyìnbó kan náà ń sọ. Bẹ́ẹ̀ni àwọn èèyàn sọ bẹ́ẹ̀. Ṣáàdì wọn ó yàtọ̀ sí ti normal English ti London so but English ẹ̀ ni gbogbo wọn jọ ń sọ. So Olúwo mo sọ pé mo agree pẹ̀lú 100% pé ó ti mú kíní mu but kọ́ ìtẹ́rí àwọn kankan jẹ́ káwọn èèyàn because àwọn èèyàn tó fẹ́ pé ó support it positively yẹn I will see them as they are all the same nǹkan tí ma sọ sí yẹn nìyẹn because èmi ò mọ orí èèyàn torí ẹ̀ máa pé tó máa tẹ̀lé èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá tẹ̀ tó mú gbóbi tiẹ̀ tó tẹ̀ mú kólóòsì pẹ̀lú tiẹ̀ so ẹ jẹ́ kó máa yé wọn fẹ́ Ìkédù ní gbogbo èdè Ifẹ̀ gbogbo èdè jáde Ìkédù èdè Ifẹ̀ ní kó máa yé wọn. Bẹ́ẹ̀ni God bless you baba. Àmín sir God bless you sir. Mr. Túndé lọ Mr. Túndé wọlé Mr. Túndé Okoli. Bàbá o. Ẹ kú alẹ́ sà níbí o. Ọ̀gá ọlọ́ayọ̀ ẹ̀fún wa lọ́wọ́ yí pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀ máa dábàá wá gbà mí. Bẹ́ẹ̀ni nínú kíntẹ̀ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tìbáwégbó Ọ̀gbìwó. Bẹ́ẹ̀ni. Ọ̀gbìwó fúgàmù yín ti bàbá ọlọ́jà ajẹ́ ọjà ní afọ́mọ́tajà ọ̀fẹ́ Ìbàdàn land. ọ̀rọ̀ ọ̀bọ̀ yọ inú mi wá dùn jẹ́ pé ìgbà tí mo máa sọ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ̀yìn lẹ́ ń ká mọ́ mi lẹ́nu. Bẹ́ẹ̀ni. mo mọ orí ìgbà máa sọ gbà pé Ọ̀yọ́ bẹ́ẹ̀ wò yẹn kò sí ẹ̀yìn kan sì wò pé Yorùbá wà láàrin wọn kò sí Yorùbá mọ́. Fúlàní ni wọ́n wà bẹ́ẹ̀ so they don't care about our culture they don't care about our language they don't care about anything about us. Ìkan náà lè fi suppress culture wa náà lè fi suppress everything about us. Ìbàdàn wa bí òun ni wọ́n wá. So dábàá wo gbogbo pé evidence pé bàbá anybody ò lè sọ pé òun fẹ́ lọ kóòtù lórí ọ̀rọ̀ pé bàbá yẹn pé ó ń gbé ọjà ó fọmọ tàjẹ́ gbogbo àwọn ọmọ tó ń fẹ́ kiri ọmọ kéékèèké tó gbogbo lé kiri kò ń ṣe pé ó ní nídìí wọn àṣìyàwó àwọn ọmọ yẹn ni fẹ́ rí tí bàbá lò láti kọjá lọ òkè wọn yẹn. dáṣà táwọn ọmọ yẹn máa fi tábù bó ṣe wọ́n tó ṣẹ̀ tó fi wọ́n tajà ní náà tó fi wọ́n tajà ní tó ìyẹn lọ bẹ́ẹ̀. Rasidi ṣé tí wọ́n mọ ẹ wò tó bá tẹ́kọ̀ọ́ bu kárí àṣẹ stand-up comedian wà láyà àtàbàjẹ́. Lágbára Ọlọ́run. tó bá tẹ̀ ní gbogbo pé kí ìlú kan wà nílẹ̀ Yorùbá tó yẹ kó lé èdè ètò ìjà àgbọ̀dọ̀ Yorùbá àwọn Ògún nìkan ní dálẹ́tì wọn ló jẹ́ Yorùbá àjùmọ̀ lo Àjàyí Crowther ló wá lu Ògún ló wá fi kọ́ wọn èdè
àtàbàjẹ́ orí mo ti rẹ́yìn àtàbàjẹ́. sẹ́rìn ò ní pààyàn ni. Ìjọsìn comedian. Ẹ gbọ́rọ̀ tó ń sọ. Ọ̀rọ̀ tí a ti pè ní ordinary clown. Ẹni tí comedian pátápátá. Ẹ gbọ́rọ̀ tó ń sọ ń gbòòrò ẹnu. Wọ́n ti jẹ́ni ẹ̀yà láti wọ́n ní ipa èdè àtẹ̀mí àti gbogbo wa náà jẹ́ ọmọ àgbọ̀dọ̀ pé ní ìsìn imperial majesty kò ń ṣe imperial majesty ọ̀rọ̀ ní tiwa òun ṣòlè kò kì í ṣe jàgùdàkù kì í ṣe gbéwìlì àwọn gbéwìlì ó lè jàgùdà all over the world look at people who were emperors they were thieves they were hand robbers. So our own is supreme majesty HSM supreme majesty ni ọ̀ ní tiwa kò ń ṣe imperial. Rárá o. Àwọn bá wa tó aláwọ̀ tó máa ń tẹ̀ra wọn ní ìbẹ̀rẹ̀ àtúndì òmò oríṣi kan I don't know why that I do fantastic or attractive to them. Ṣé báwọn ọ̀yọ́ bá kọ̀ àwọn ọ̀yọ́ pẹ̀lú sọ́ọ̀rí ṣe kí ni ọ lọ́ba tó kí báwọn ló sọ báwọn ló lè dé Yorùbá rẹ̀ ẹni wọ́n kò máa pàdé. Ẹ̀rù wọn máa ń pè mí náà. Ọ̀dà alẹ́ ti. God bless you. Àbí o. Ìlara àjẹ́rò ti pé gbogbo nǹkan náà sọ ìlú àti máa jẹ yín máa gbọ́dọ̀ àmọ̀ pé ìlara ní. Ìlara ni o. Ìlara ó ṣe ìlara àpèrè yẹn lásán. Ìlara èèyàn ló fún wa bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bọ́lọ́hún ṣe bless pẹ̀lú charisma yẹn wọn ò lé charisma yẹn bá. Pẹ̀lú charisma pẹ̀lú bọ́lọ́hún ṣe àbí bí kíní aláàbò ládìgbò lọ pé èèyàn náà tó dátẹ̀wọ̀ rẹ̀ mọ́lẹ̀ ṣe ló dún pẹ̀lẹ́ sí. ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí ń bẹ lájùlé ọ̀run. Ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí ń bẹ lájùlé ọ̀run. olówó ládùúgbò baba gbádégẹsí. Ó ga gbogbo báwọn ọ̀gá ìṣe ṣe ń jẹ́lọ́sì Ọọ̀ni. Ó wá dàbí gbogbo pé jẹ́lọ́sì wọn yẹn ó wá di owó fún kábíyèsí Ọọ̀ni. Lágbára Ọlọ́run. Ẹ má máa pe níwọ̀n bàbọ́dà yẹn. Ọdún wà mẹ́. Honestly. Yóò tó máa jí láàárọ̀ máa gbé rẹ̀ lólè máa gbé ọrùn èmi ó lé o èmi jàkúta o èmi agbéwìrì o èmi alọ́kọ́lọ́ kíbe o ọ̀fẹ́ because I'm a prince in my town. Tí n bá jẹ́ ọba lọ́la everybody gbọ́dọ̀ pè mí ní Imperial Majesty no. His Majesty ni wọ́n lẹ̀ jíbẹ̀ mi. Alright baba. Tí máa máa lọ mọ̀ pé ara mi ló lè. God bless you baba. Alright. Mẹ́rin wáyé tí o, ó dàárọ̀ sà. Yes my brother. So now, gẹ́gẹ́ bí Mr. Túndé Okoli ṣe sọ, ìlara àpèrè Ọ̀ọ̀ni nìkan kọ́ ló ń ṣe Olúwo àti Ọlọ́yọ̀ọ́. Ìlara personality Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì. Wọ́n try charisma yẹn pẹ̀lú ìmúra, pẹ̀lú ẹ̀ṣọ́, pẹ̀lú mọ́tò, wọn ò lè bá. Ìgbà kan náà kan kọ́kọ́ jáde pé Ọọ̀ni ọ̀mọ̀já sọ fún lọ, agbádá tí bàbá àwọn ń wọ̀, òfin tí bàbá Olúwo ìgan náà sọ bẹ́ẹ̀. Ń gbé ẹni tó bá jẹ́ Yorùbá ìmúra Yorùbá ló máa mú ló máa wọ̀ kì í ṣe pé ó máa wé gbàjá kì í ṣe pé yóò máa wé aṣọ funfun kì í ṣe pé yóò máa pa kájà kì í ṣe pé yóò máa ṣe kinní kan ló àǹbì hó ẹ wí f'Olúwo pé gbogbo àwọn baba ńlá baba wa kájà wọn kọ́kọ́ ń pa. So torí pa àti wá ń sọ ní ìsìn ẹ̀yin wá kó sófì oríṣiríṣi bó ṣe wù yín onídẹ̀ chúùsì rẹ̀gálì àti wọn aṣọ funfun tí wojú rí aṣọ funfun tí solówó ẹ̀ ń tòde awọ tòní mọ̀ wọ tàná onírìsá wọn kì bẹ́ẹ̀ òrìn kílẹ̀ omi tìtì gbórí kìíní ayíkítí ogun ìtìrì ogun ọ̀lẹ́wà lówó ọ̀lẹ́wà olówó para wa nǹkan wọn níjẹ́ onímọ̀ sẹ́ni dé tán fi ràn sọ gbọ́n kọ́kọ́ ń pa kájà ni wọ́n kọ́kọ́ ń ró sọ ni wọ́n wá sọ léjìká kan àtìlẹ̀ Yorùbá àtìlẹ̀ Yíbò àtìlẹ̀ Haúsá njó mọ́sìnì dé tán bẹ̀rẹ̀ sí jó aṣọ papọ̀ njó ni abẹ́rẹ́ dé tán bẹ̀rẹ̀ sí ní fi gán tán kò wú bọ́ǹdì tán bẹ̀rẹ̀ sí ní fi gán aṣọ papọ̀. ní on the 28 April náà ni federal government inaugurate committee southern traditional rulers committee on primary health care Ọọ̀ni ni wọ́n fi head gbogbo ẹ̀. Gbogbo àwọn tí ń sunkún igbádogóje kò yẹ kí wọ́n kò sí nǹkan tó ń jẹ́ southern kìnní kan igbádogóje rò wájà ó wà o federal government ti inaugurate ẹ̀ bẹ́ẹ̀ yóò bá sí mbẹ̀.
So, Nigeria government inaugurates Southern Traditional Rulers Committee on Primary Health Care. That is April 28, 2026. The Nigeria government has inaugurated the Southern Traditional Rulers Council Primary Health Care Committee to drive acceptance of immunization across communities. Speaking at the inauguration, the Minister of Health, Muhammad Ali, noted that the committee is vital to boost primary health care penetration across Nigeria. On his part, Director General of the National Primary Healthcare Development Agency, NPHCDA, Dr. Muyi Aina, said the inauguration is a significant step for the agency to build trust between the government and communities. Speaking, the Ooni of Ife, Oba Adeyeye Ogunwusi Ojaja II, assured the federal government of the support of Southern traditional leaders to provide Nigeria basic health care. Ooni said, and I quote, "And as a face of Southern Nigeria, you can see that we are all fully represented here across the board. So, Honorable Minister, please rest assured we are with you." Ooni ní sọ̀rọ̀, kì í sí bàbá wọn o. Report that the committee is chaired by Oba Ogunwusi, with the chairman of the Traditional Rulers Council in Edo, Anambra, Delta, Abia, and other southern states as members. Earlier, Dr. Mahmoud Subaira, head of Mission Center for Wellbeing and Integrated Nutrition Solution, assured the monarchs of stakeholder support to drive primary health services in Nigeria. He said, and I quote, "This event in itself marks a very significant step in our efforts to build trust between the health system broadly. We are working together with you on the polio eradication program, and the objective, given the target that have been set globally, is that by the end of 2027, Nigeria should be completely free of the circulating variant polio virus." Lọ́bàtán. Well, àkàndá ọ̀rọ̀ Awíkonko, àjàó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Ẹ má bínú, mẹ́ẹ̀ni lè láǹfààní àti gba ìpè kankan mọ́ o, torí Ọlọ́run o, irọ́ ọ̀dà ẹni tí ń pa ọ̀ lálàáfíà o. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ̀.